mo ń bá látọ̀dọ̀ mọ́mí Mary ẹ dúró dèbí ní junction yẹn òṣìlẹ̀ ń bẹ́ káàkiri tani yẹ ayé mi yẹ tani tèmi bá mi gan lé ni òdì àní wọ́n jẹ́jú mi nínú community ó lè ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ wèrè ní ìlú ó ṣẹlẹ̀ tó bá jẹ́ pé junction tí mo ní kẹ́ ẹ̀ dúró síbi kálẹ̀ dúró bẹ̀ ni gbogbo òṣì yìí ò ní bá mi. Bọ́sà mi ní bínú èmi ni mo convince wọn mi ò mọ̀ pé junction ìyá fẹ́ràn mi lè ní ká dúró junction pastor ni mo rò bẹ́ẹ̀ pé. mo pe junction báyìí mi ò lọ bó dé lẹ́yìn kan tó kọ́ mi ní pápá mọ́ra ládẹ́yìn wọ́n dẹ̀ mú ike yìí wọ́n dàbò mi lórí látẹ̀yìn wọ́n kọ ìdí mi wọ́n lè sàn mí dì. wọ́n fẹ́ fowó ṣe nǹkan rẹ̀ ní fún